Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ní òwúrọ̀ yìí, a fẹ́ sọ̀rọ̀ lórí bíbọ́ lọ́wọ́ ìbínú àti ìdájọ́ Ọlọ́run tó ń dúró dè ọ́. Bíbọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run àti ìdájọ́ tó ń dúró dè ọ́. Kí ni ohun tí à ń sọ̀rọ̀ lé lórí? Ìdájọ́ Ọlọ́run ń dúró dè ọ́. Gbogbo ènìyàn, gbogbo ẹ̀dá, gẹ́gẹ́ Bíbélì ṣe sọ pé gbogbo wa láti ṣẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Róòmù orí 3, èyí tó jẹ́ ẹsẹ̀ Bíbélì tí gbogbo wa mọ̀, ẹsẹ̀ 103, ó ní gbogbo wa láti ṣẹ̀ tá ti kùnà ògo Ọlọ́run. Gbogbo wa láti ṣẹ̀, gbogbo wa pátá láti ṣẹ̀. Èrè ẹ̀ṣẹ̀ sì ni ikú, àti pé ìdájọ́ ikú ó wà lórí gbogbo wa. Ṣùgbọ́n àánú Ọlọ́run ó ti lànà àbáyọ. Ọ̀nà àbáyọ yìí sì rèé, ó wà fún gbogbo wa. Tí a bá wo ẹsẹ̀ 6 ìwé Róòmù yìí, bákan náà 20:3, èrè ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run jẹ́ ìyè ayérayé nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A fẹ́ wo èrè ẹ̀ṣẹ̀ àti ọ̀nà àbáyọ, nítorí pé dájúdájú Ọlọ́run yóò ṣèdájọ́ ẹlẹ́ṣẹ̀. À ń wòra wa, ọkùnrin náà tó ti kọ̀ Ọlọ́run, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ti kọ̀ Ọlọ́run. Bíbélì wí pé nínú ìwé Róòmù orí 5, ẹsẹ̀ 12, báwo ni ẹ̀ṣẹ̀ ṣe wọnú ayé yìí? Onípasẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ wọ ayé. Nípa èyí, ìdájọ́ ikú bà lé gbogbo wa, torí pé gbogbo wa láti ṣẹ̀. Nípasẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ ṣe wọnú wa, ó dẹ̀ kó bá gbogbo wa. Ìwé Genesis orí 2, láti ẹsẹ̀ 16 àti 17. Olúwa Ọlọ́run sì pa ní àṣẹ pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí o máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ ó kú. Nígbà tí ènìyàn jẹ, ènìyàn kú, ẹ̀ṣẹ̀ wọlé wá. Gbogbo wa tí a dẹ̀ ti pasẹ̀ arákùnrin yìí wá la dẹ́ṣẹ̀. Ìjẹnu Ọlọ́run dùn nígbà tí eléyìí ṣẹlẹ̀? Rárá, inú rẹ̀ ò dùn rárá. Nídìí èyí Ọlọ́run ó ń bínú pẹ̀lú ẹlẹ́ṣẹ̀.
mo fẹ́ sọ fún ẹ̀wọ́n tó jókòó níbà ilé nìí tó sì ń dẹ́ṣẹ̀ síbẹ̀, inú Ọlọ́run ò dùn sí ọ o. Inú Ọlọ́run ò dùn rárá. Níbi tí ẹ̀ṣẹ̀ bá wà, ó máa mú ìwàláàyè Ọlọ́run kúrò níbẹ̀ ni. Ẹ jẹ́ ká wo orin Dáfídì orí 7 ẹsẹ̀ 11. Inú Ọlọ́run dùn sí olódodo ṣùgbọ́n ó ń bínú sí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Èyí tó túmọ̀ sí pé tó bá jókòó níbí báyìí tó tún jẹ́ ẹlẹ́ṣẹ̀, mo fẹ́ sọ fún pé inú Ọlọ́run kò dùn sí ọ ní ojoojúmọ́, Ọlọ́run ń bínú sí ọ. O lè máa lọ sí ilé ìjẹsìn káwọn èèyàn máa sọ pé ò sasọ tẹ́lẹ̀, kò ní ó dá lábùkún fún kí wọ́n ní àmì, ṣùgbọ́n òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Mo fẹ́ sọ fún ọ, inú Ọlọ́run ò dùn sí ọ rárá. Ọlọ́run ń bínú sí ẹlẹ́ṣẹ̀ ní ojoojúmọ́. Ojoojúmọ́ tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, inú Ọlọ́run ò lè dùn sí ọ láíláí. Ọlọ́run ń bínú sí ọ lójoojúmọ́. Àwọn ènìyàn tó kọ Ọlọ́run sílẹ̀, wọ́n kọ ara wọn sílẹ̀. Ìdí ni wípé inú Ọlọ́run ò dùn sí ọ rárá. Ohun tí Ọlọ́run sì sọ rèé nípa ènìyàn tó ń gbé nínú ẹ̀ṣẹ̀, tó kọ̀ láti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó ń gbádùn nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ọlọ́run pè ọ ní èèyàn búburú. Àwọn ẹni búburú. Àwọn èèyàn búburú la ó dá sí ọ̀run àpáàdì àti gbogbo orílẹ̀-èdè tó gbàgbé Ọlọ́run. Àní gbogbo ènìyàn búburú la ó dá sí ọ̀run àpáàdì àtàwọn orílẹ̀-èdè tó gbàgbé Ọlọ́run. Tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ó jẹ́ ẹni búburú. A kàn lè máa wò pé àwọn adigunjalè, àwọn apànìyàn, ẹlẹ́ṣẹ̀, ìgbọ́n tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, èèyàn búburú ni ò burú jáì. Nítorí pé ò sì burú, inú Ọlọ́run ò dùn sí ọ. Ọlọ́run yóò sì lé ọ sí ọ̀run àpáàdì tí ò bá ronúpìwàdà. Ìdájọ́ Ọlọ́run báyìí kò ní fi ṣe fún ẹnikẹ́ni. Ìdájọ́ Ọlọ́run kò sí ojúṣàájú fún ẹnikẹ́ni, nítorí pé Ọlọ́run kò wù ẹnikẹ́ni. Ohunkóhun kó wù kí o jẹ́, ipò tó wù kí o jẹ́, kò ní fi ṣe bó ṣe jẹ́ ọlọ́rọ̀ tó tàbí bí o ṣe tòṣì tó. Ipòkípò kí o wù kó wá. Orúkọ tó wù kí ènìyàn máa pè ọ́, ìránṣẹ́ Ọlọ́run ńlá, bíṣọ́ọ̀bù, rẹ́fúrẹ́nì àti ohunkóhù, tí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, ìdájọ́ Ọlọ́run wà ní orí rẹ. Inú Ọlọ́run ò dẹ̀ sojúṣàájú ẹnikẹ́ni. Kíróníkù kejì orí 19. Ọlọ́run ṣe ìtọ́ni fún àwọn adarí tó ń dájọ́ pé kó má ṣe ṣojúṣàájú. Ọlọ́run ló pàṣẹ yìí pé kẹ́ má ṣojúṣàájú fún ìdájọ́ lórí ẹnikẹ́ni. Ǹjẹ́ Ọlọ́run yóò wá ṣe? Ìwé Òwe 24. Ẹsẹ̀ 30-33. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ni ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n. Kò dára láti ṣe ojúṣàájú ní ìdájọ́. Tí o bá jẹ́ ọlọ́gbọ́n, wà ní òye pé Ọlọ́run kì í ṣojúṣàájú fún ẹnikẹ́ni nínú ìdájọ́. Ó ní ẹnìkan ní Bẹ́rì tí Ọlọ́run sọ nípa rẹ̀ yìí tí ń ṣe Mósè.
nígbà tí Áárónì àti Miriam tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n sọ lòdì nípa Mósè nígbà tí Ọlọ́run dé, ó ní ẹ̀yin sọ̀rọ̀ lòdì sí ìránṣẹ́ mi bí báyìí. Ó ní kò sẹ́ni bí rẹ̀, Mósè nìkan ni mo sọ̀rọ̀ nípa rẹ̀. Mo máa yọ lójú ìránṣẹ́ lòmíràn ni, ṣùgbọ́n nípa Mósè mo bá sọ̀rọ̀ dojúkojú. Ọlọ́run sọ nípa ènìyàn kan èyí tí í ṣe Mósè, ṣùgbọ́n nígbà tí Mósè ṣìṣe, Ọlọ́run kò dá sí. Nígbà tí Ọlọ́run sọ fún Mósè bá àpáta náà sọ̀rọ̀, ṣùgbọ́n tí Mósè lu àpáta, Ọlọ́run ní ọlá fún mi níwájú Ísírẹ́lì, nídìí èyí kò wọlé Kánánì. Ó ní ìgbà tó bẹ̀bẹ̀, ó ní èmi yóò fi bẹ̀ hàn ṣùgbọ́n ò ní wọbẹ̀. Ọlọ́run ò sọ pé Mósè torí pé ìwọ ni o, kò ṣe bẹ́ẹ̀ rárá. Ọlọ́run nínú ìdájọ́ kò kì í ṣojú ṣáájú ẹnikẹ́ni. Ọ̀rọ̀ rẹ̀ ló dúró lé. Ǹjẹ́ Ọlọ́run ti sọ nǹkan bí tí wàá ṣe lòdì sí mọ̀ dájú? Wàá dojú kọ ìdájọ́ Ọlọ́run. Kí a kìlọ̀ fún ọ báyìí, kẹ́nikẹ́ni kó má ṣe tàn ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀tàn. Àwọn ẹ̀tàn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́tàn ló wà nílé ìjọsìn wa lénìí. Wọ́n á ṣèlérí ìyanu, wọ́n á sọ àsọtẹ́lẹ̀, wọ́n á dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ kan. Ọkàn rẹ̀ wá balẹ̀ nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Mo fẹ́ sọ fún ọ, rántí o pé ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lénìí. A ó sọ fún ọ pé ọ̀nà àbáyọ wà. Àmín. Ìwé Jòhánù. Nígbà tí Jòhánù dé, aṣíwájú Jésù tó ń wàásù, ó ní àwọn ìpele ìsọ̀rí ènìyàn yìí. Àwọn tí wọ́n sọ ara wọn di ọlọ́lá nígbà tí wọ́n àwọn ará Farisí àti àwọn ará Sadusí. Ẹ jẹ́ ká wo ohun tí Jòhánù sọ fún ọ. Ìwé Mátíù orí 3 láti ẹsẹ̀ 7. Nígbà tí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Farisí àti Sadusí yìí tó tọ̀ wá fún ìrìbọmi, ó wá sọ fún wọn. Ó ní ẹ̀yin ìran ẹlẹ́tàn yìí, ta ló kìlọ̀ fún yín láti bọ́ láti sá nínú ìdájọ́ tí ó ń bọ̀ yìí? Ó wí pé, nítorí náà ẹ so èso tí ó yẹ fún ìrònúpìwàdà, kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ní Ábúráhámù ní bàbá. Kí èmi wí fún yín, Ọlọ́run lè yọ ọmọ jáde láti irú òkúta wọ̀nyí wá fún Ábúráhámù. Àti nísinsìnyí pẹ̀lú a ti fi àáké lé gbogbo igi náà. Nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó gé lulẹ̀, a ó sì wọ́ jù sínú iná. Èyí ni ìrere tí Jòhánù wàásù. Bóyá o wà níbẹ̀ lórí ìjókòó tó wá nírú iṣẹ́ ìránṣẹ́ yìí, nítorí pé ọ̀pọ̀ ìjọ wa là ò fẹ́ dẹ́rù bà àwọn èèyàn. Ó dára ká dẹ́rù bà ẹ́ kó wọ ìjọba Ọlọ́run, àbí kí ọkàn rẹ wà nínú ìtùnú kí o dẹ̀ parí ẹ̀ sí ọ̀run àpáàdì. Jòhánù wàásù fún àwọn arákùnrin yìí torí wọ́n jẹ́ ẹlẹ́sìn. Wọ́n kara wọn gẹ́gẹ́ bí olódodo. Àwọn tiẹ̀ ló ń wá àṣìṣe nínú Jésù Kristi. Àwọn ará Farisí àti àwọn Sadusí. Ṣùgbọ́n nígbà tí ìrere Jòhánù tọ̀ wọ́n wá, nígbà tó rí pé wọ́n ń bọ̀ wá fún ìrìbọmi rẹ̀, ó sọ fún wọn, tí ẹ bá ronúpìwàdà,
a gbọ́dọ̀ rí èso ìrònúpìwàdà. Ẹ má ṣe rò pé èyí jọ ọmọ Ábúráhámù. Wọ́n sọ pé àwọn ọmọ Ábúráhámù. Ó ní kí wọ́n ronúpìwàdà kí wọ́n lè so èso ìrònúpìwàdà. Ó wà níbí báyìí. Bóyá o tẹ̀ tí ń wá sí ọrẹ mọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí. O ti ronúpìwàdà ṣùgbọ́n kò hàn nínú ayé rẹ. Àárí ìdíbàjẹ́ nínú ayé rẹ. O máa ń parọ́ bó ṣe wù ọ́. O tẹ̀ máa yí bó ṣe wù ọ́. O jalè síbẹ̀. O jẹ́ alágbèrè. Ọ̀pọ̀lọpọ̀ ohun ibi tó yìí wà nínú ayé rẹ. Ó dàbí àwọn ará Farisí. Lénìí, Ọlọ́run ti ń fún ọ ní àǹfààní mìíràn láti ronúpìwàdà kó tọ̀ wá. Ìdájọ́ Ọlọ́run ó ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Jẹ́ kí èso ìrònúpìwàdà rẹ kí ó yọ. Ìdájọ́ Ọlọ́run ó wà níbí báyìí àti ayé tó ń bọ̀ fún oríṣiríṣi ẹ̀ṣẹ̀ tí a bá dá. Ẹ jẹ́ ká wo ìwé Málákì orí 3. Ẹsẹ̀ 5 ó wí pé, èmi ó súnmọ́ yín fún ìdájọ́, èmi ó sì ṣe ẹlẹ́rìí yíyára sí àwọn oṣó àti sí àwọn panṣágà àti sí àwọn abúra èké àti àwọn tó ní alágbàṣe lára nínú ọ̀yà rẹ̀ àti opó àti aláìní baba àti sẹ́ni tó rẹ àlejò jẹ tí wọn kò sì bẹ̀rù mi ni Olúwa àwọn ogun wí. Ìpele ẹ̀ṣẹ̀ táwọn ènìyàn dá ìdájọ́ ń bọ̀. Àwọn oṣó ẹ wà nínú ẹgbẹ́ àjẹ́ tó wá ń wò lọ́kàn rẹ̀ pé kò sẹ́ni tó mọ̀. Àwọn wá ń ronú dáradára. Ǹjẹ́ ènìyàn ló máa ṣèdájọ́ rẹ bí ni àbí Ọlọ́run? Pé gbogbo ló wà níwájú rẹ̀, kò sóhun tó lè pamọ́ fún un. Àṣírí ìkọ̀kọ̀ rẹ ní àṣírí ọkàn rẹ. Ọlọ́run mọ̀ ọ́. Ohun tí ò ń ṣe nínú òkùnkùn, Ọlọ́run mọ̀. Ohun tí ò ń ṣe níbi ìkọ̀kọ̀ tó wò pé kò sí arákùnrin arábìnrin tó wà níbẹ̀ tó rí ọ, kò sí ọmọ ẹrúgbọ̀n kan tó rí ọ, Ọlọ́run mọ̀. Àṣírí tó wà nínú ọkàn rẹ, inú ibi tó ní, Ọlọ́run mọ̀ yóò sì ṣèdájọ́ rẹ. Àwọn oṣó, àwọn alágbèrè, bóyá o ṣì ń dá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ìwà búburú, ìbániṣepọ̀, ò ń ṣe léyìí ìwọ nìkan. Ìbá obìnrin kóbìnrin máa bóbìnrin ṣe, ò ń ṣe kò sẹ́ni tó mọ̀. Àbí àwọn abúra èké, o lè sáré búra. Nígbà tó bá fura sí ẹ, wà ní o lè búra oríṣiríṣi ló máa sọ. Wà wá ní Ọlọ́run gan mọ̀. Kí ló ń tọ́ Ọlọ́run mọ̀ nípa rẹ? Ǹjẹ́ Ọlọ́run mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ bí? Ǹjẹ́ kò mọ̀ pé o burú bí? Ǹjẹ́ kò mọ̀ pé oníwà búburú ni ọ́? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n o lè búra èké. Àní a máa rẹ àwọn tí ó ń ṣiṣẹ́ lábẹ́ wa sílẹ̀. Àwọn tó wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ fún ọ, o ò ní sanwó nígbà tó bá tọ́. O ò ní sanwó ọ̀yà wọn fún ọ. O ò ní san, o lè ṣe léyìí. A wá dàbí ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọba yìí.
táwọn èèyàn yóò ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọn ò ní rówó oṣù gbà. Síbẹ̀ àwọn ìjọba yóò máa náwó nínàkúnà. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀. Àbí òun ni àwọn opó lára? Òun lo àǹfààní pé wọ́n jẹ́ opó pé mo fẹ́ ràn ọ́ lọ́wọ́, ṣùgbọ́n nítòótọ́ ó fẹ́ bá wọn ṣe ìṣekúṣe ni. Àwọn aláìní bàbá, ọmọ tó mọ̀ pé kò lóbìí, á wá dàbí ẹ̀rọ ìṣiṣẹ́ fún ọ. Nítorí pé o mọ̀ pé àwọn ọmọ náà wọn ò lóbìí. Ohun tó ń fi wọ́n ṣe àwọn ọmọ rẹ ò lè rán wọn ìwà tó burú jáì léléyìí. Ọlọ́run ń bọ̀ pẹ̀lú ìdájọ́. Àwọn àlejò, ó wá ń fi ọ̀nà tí kò tọ́ hàn wọ́n. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀. Nídìí èyí, yí padà kúrò nínú ìwà búburú yìí. Yí padà kúrò nínú ibi. Má ṣe fi ara rẹ fún ìṣe búburú, nítorí pé ìdájọ́ Ọlọ́run súnmọ́. Ìwé Jeremáyà orí 7 ẹsẹ̀ 8. Kíyèsí, ìwọ gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ irọ́ tí kò lè tù ní nínú. Ǹjẹ́ ìwọ yóò pààyàn, kó ṣe wá àgbèrè, kó búra èké, kó sun tùràrí sí Báàlì, kó sì tẹ̀lé ọlọ́run mìíràn tí ìwọ kò mọ̀, kó wá dúró níwájú mi nínú ilé yìí, èyí tá a fi orúkọ mi pè. Ọlọ́run ń béèrè ní ọwọ́ rẹ̀. Báwo ló ṣe lọ akórí ó jẹ́ onígbàgbọ́ pé wá síwájú ilé Ọlọ́run, ṣùgbọ́n wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ní ọjọ́ ìsinmi sí ọjọ́ ìsinmi, láàrin ọ̀sẹ̀ sí àárín ọ̀sẹ̀, wọ́n á wá sílé ìjọsìn, wọ́n á wá síbi àdúrà, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run wá ń bẹ̀ ìbéèrè báyìí. Bẹ́ẹ̀ ni, òun jalè, òun pànìyàn, torí pé Bíbélì wípé mi ò mọ̀bẹ láti pààyàn. Ẹni tó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. Ó ní ìkórìíra sí àwọn ènìyàn nínú ọkàn rẹ̀ fún arákùnrin àti arábìnrin rẹ̀. Ó ń gba ìkórìíra láàyè ní ọkàn rẹ̀ sí wọn. Ó jẹ́ apànìyàn. Bẹ́ẹ̀ ni, òun pànìyàn, òun jalè, òun ṣàgbèrè, òun búra èké, òun sun tùràrí sí Báàlì, òun tẹ̀lé ọlọ́run mìíràn. Wà wá dúró níwájú ilé Ọlọ́run, èyí tá a fi orúkọ rẹ̀ pè. Wà á ní a ti tú wa sílẹ̀. Wà á kọrin ìtúsílẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ a ti tú ọ sílẹ̀ nítòótọ́ bí? Bí a ti tú mi sílẹ̀, ẹ̀yin Olúwa. A tú mi sílẹ̀ nípa agbára rẹ̀. Lóòótọ́ a tú ọ sílẹ̀, ṣùgbọ́n ó jẹ́ apànìyàn síbẹ̀. Kí ló dé tí ìkórìíra ṣì wà nínú ọkàn rẹ̀? A tú ọ sílẹ̀. Kí ló dé tó sì jẹ́ òpùrọ́ síbẹ̀? A ti tú ọ sílẹ̀. Kí ló dé tó sì jẹ́ apànìyàn síbẹ̀? A tú ọ sílẹ̀. Kí ló dé tó ń bára rẹ̀ lò pọ̀? Òun kọrin ìtúsílẹ̀, ṣùgbọ́n àwọn kan yìí ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ǹjẹ́ wọ́n sọ pé Ọlọ́run a tú ọ sílẹ̀? Ǹjẹ́ Ọlọ́run ti tú ọ sílẹ̀ nínú gbogbo àwọn ìwà búburú yìí? Ǹjẹ́ a ti tú ọ sílẹ̀ láti máa gbé nínú ẹ̀ṣẹ̀? Nígbà tí a fẹ́ bí Jésù Kristi tá polongo orúkọ rẹ̀, wọ́n ní a ó pè ní Jésù,
èyí tó túmọ̀ sí pé yóò tú àwọn ènìyàn sílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo. Báwo ló wá ṣe ní ó wà nínú Jésù Kristi kò máa dẹ́ṣẹ̀ síbẹ̀? O ò tí ì di òmìnira. A rí Jésù tó tú àwọn ènìyàn sílẹ̀. Ǹjẹ́ Jésù tú àwọn ènìyàn sílẹ̀ láti wà nínú ẹ̀ṣẹ̀ ni? Rárá o. Kò tú ọ sílẹ̀ láti wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀. Ó ní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ ni. Nígbà tí o bá ti di òmìnira nítòótọ́, o bọ́ nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Òmìnira nínú Jésù Kristi, ó jẹ́ òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. Tó o bá ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o tún gbúdọ̀ wá ọ̀nà àbáyọ ni. O gbúdọ̀ wọ́nà àbáyọ. Bí kò ṣe bẹ́ẹ̀, o kàn ń tan ara rẹ ni. O gbúdọ̀ wá ọ̀nà àbáyọ láti ní ìtúsílẹ̀ àti bọ́ pátápátá ní ọwọ́ ẹ̀ṣẹ̀. Orin Dávídì. Orin Dávídì 24 láti ẹsẹ̀ 16. Ojú Olúwa kàn sí àwọn tí í ṣe búburú láti gé ìrántí wọn kúrò lórí ilẹ̀. Ojú Olúwa ó kàn sí àwọn tí í ṣe búburú láti gé ìrántí wọn kúrò lórí ilẹ̀. Ojú Olúwa kàn sí àwọn tí í ṣe búburú, àwọn ìkà ènìyàn, àwọn ẹlẹ́ṣẹ̀. A fẹ́ kí o tan ara rẹ. Ojú Ọlọ́run kàn sí ẹlẹ́ṣẹ̀. Ìwé Èzíkẹ́lì ẹsẹ̀ 18 ẹsẹ̀ 4 ó wí pé ọkàn tó bá ṣẹ̀ yóò kú. Gẹ́gẹ́ bí ó ṣe sọ fún ènìyàn láti ìbẹ̀rẹ̀ pé ọjọ́ tí o bá jẹ láti inú èso igi yìí wàá kú. Ọkàn tó bá ṣẹ̀ yóò kú. Ọkàn náà yóò kú. Kí ló dé tó tẹ̀síwájú láti máa ṣe ibi? Àwọn ènìyàn kàn mú Ọlọ́run bó ṣe wù wọ́n nítorí pé wọ́n rò pé Ọlọ́run lè gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé wọn ni. Rárá o. Àwọn ènìyàn kàn ń ṣi àǹfààní tí Ọlọ́run fún wọn lò. Ó sì lè ṣi Ọlọ́run lò. Nítorí pé Ọlọ́run kò tíì ṣe ìdájọ́. Ó jẹ́ ẹ̀kọ́ fún wa nínú májẹ̀mú titun. Nígbà tí ẹ̀ṣẹ̀ irọ́ tó wọlé wá láàrin iṣẹ́ àwọn àpọ́stélì, a ṣe ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n torí pé kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní, ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11. Nítorí a kò mú ìdájọ́ ṣẹ kankan sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi. Kí ló dé tí àwọn èèyàn sinmi lé láti máa ṣẹ̀ṣẹ̀ tí wọn ò bìkítà? Wọ́n tẹ̀síwájú. Àkọ́kọ́ wàá parọ́, àkọ́kọ́ wàá parọ́ ìkejì, wàá parọ́ ìkẹta, wàá parọ́ ìkẹrin. Kò sóhun tó ṣẹlẹ̀. Kò sóhun náà tó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ìtàn kan tí mo kà nínú ìwé pélébé kan ní ọdún díẹ̀ sẹ́yìn nípa obìnrin tó dára kan. Wọ́n jẹ́ ìyá àwọn tí ò gbàgbọ́ pé Ọlọ́run wà. Áńtìsì lẹ̀ à ń pè wọ́n. Arákùnrin wá dìde nínú ìpéjọpọ̀. Ó dúró lórí pápá wípé ó ní mo dúró láti sọ fún gbogbo yín pé kò sí Ọlọ́run.
ó wá wí pé èmi ó ṣàpèjúwe nǹkan kan láti fi hàn yín pé Ọlọ́run kò sí Ọlọ́run níwájú yín nísinsìnyí. Tọ́lọ́run bá wà, èmi ó fún ní ìṣẹ́jú 5 kí ẹ tó kúrò níbí báyìí kó lù òun pa. Arákùnrin náà sì dúró níbẹ̀, ó ṣe ìfilọ̀ yìí, ó ní ó yẹ ká ìṣẹ́jú 5 yín. Obìnrin kan wá nawọ́ rẹ̀ sókè, ó ní ẹ jọ̀wọ́ ẹ gbà mí láàyè. Ó ní ó yá, kí ló fẹ́ sọ? Ó wá béèrè kan ní ọwọ́ rẹ̀, ó ní èmi gbàgbọ́ pé Ọlọ́run wà, ṣùgbọ́n mo fẹ́ béèrè yìí lọ́wọ́ yín. Ó ní ó yá tẹ̀síwájú. Ó ní àkọ́kọ́, bí mo ṣe gbàgbọ́ pé Ọlọ́run wà tí mo dẹ̀ ń sin Ọlọ́run yìí, pé tí n bá sì kú tí mo wá rí ní pé tòótọ́ pé kò sọ́lọ́run níbẹ̀, kí ni ohun tí mo fẹ́ pàdánù? Ọkùnrin náà wò ó ní kò sóhun tó fẹ́ pàdánù. Ó ní ẹ ṣé. Ó wá ní ìbéèrè mi kejì rèé. Ó wí pé ẹ̀yin ẹ gbàgbọ́ pé Ọlọ́run wà. Tí ẹ bá kú lénìí tẹ wá rí pé Ọlọ́run wà, pé ìdájọ́ jẹ́ òtítọ́. Kò wá yí arákùnrin mọ́, kò mọ ìdáhùn tó máa fún ìbéèrè yìí. Ṣùgbọ́n nítorí ẹni tí Ọlọ́run jẹ́, ìṣẹ́jú 5 kọjá, Ọlọ́run ò lù pa. Ọlọ́run ìwà jẹ́ Ọlọ́run ọlọ́gbọ́n jùlọ. Ó wá rò pé òun ti ṣàṣeyọrí ni láti mú dáwọn ènìyàn náà lójú, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló mú dá lójú. Irú arábìnrin yẹn kò tẹ̀ yí lọ́kàn padà rárá. Má ṣe jẹ́ kí eléyìí kó mú ọ lọ pẹ̀lú ohun tí ọ̀gọ̀rọ̀ ènìyàn ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn tó ń péjọpọ̀ nínú ẹ̀ṣẹ̀ wọn nílé ìjọsìn, má jẹ́ kí eléyìí kó wọ ọkàn rẹ lọ fún àwọn tó péjọpọ̀ pé ṣùgbọ́n eléyìí ṣe, ó yìí ń sọ tẹ́lẹ̀, ó ń ṣe eléyìí. Má ṣe wà lára àwọn tó ń ṣàlàyé ọ̀rọ̀ báyìí. Kò sí ẹlẹ́ṣẹ̀ tí ó wọ ìjọba Ọlọ́run. Kò sí ẹlẹ́ṣẹ̀. Ọkàn tí ó bá ṣẹ̀, Bíbélì wípé yóò kú. Má ṣe wà nínú ẹ̀ṣẹ̀ kí o sì máa gbádùn nínú ẹ̀ṣẹ̀, kó máa wo àwọn ẹlòmíràn, kó máa ṣe àwáwí, torí pé Bíbélì wípé ọkàn tó bá ṣẹ̀ yóò kú. Nítorí pé Ọlọ́run dúró, ó fa ìdájọ́ rẹ̀ sẹ́yìn. Má wàá wò ó pé kò sóhun tó máa ṣẹlẹ̀. Ṣiṣẹ́ lórí ìgbàlà rẹ. Nísinsìnyí, mo fẹ́ mú wá sí etí ìgbọ́ wa gbogbo ìpèsè tí Ọlọ́run ti sílẹ̀ fún wa. Ní àkókò tí Nóà, ẹ̀kún omi wà. Bẹ́ẹ̀ ni, nínú ìwé Jẹ́nẹ́sísì orí 6, a ò ní àkókò tó pọ̀, ẹ kàn jẹ́ kí n sọ. Ìwé Jẹ́nẹ́sísì orí 6, ẹsẹ̀ 13. A ó ka ẹsẹ̀ 13 àti 14. Ìwé Jẹ́nẹ́sísì orí 14. Ọlọ́run sì sọ fún Nóà, òpin gbogbo ẹran ara ń bọ̀ níwájú mi, nítorí tí ayé kún fún ìwà agbára láti ọwọ́ wọn. Sì kíyèsí, èmi sì pa wọ́n run pẹ̀lú ayé. Ẹsẹ̀ 7. Olúwa sì wí fún Nóà pé ìwọ wá àti gbogbo àwọn ará ilé rẹ sínú ọkọ̀, nítorí ìwọ ni mo rí ní olódodo níwájú mi ní ìran yìí. Ẹsẹ̀ 19. Omi sì gbilẹ̀ gidigidi lórí ilẹ̀ àti gbogbo òkè gíga
tí ó wà ní gbogbo abẹ́ ọ̀run ni a bò mọ́lẹ̀. Omi náà sì gbilẹ̀ gidigidi lórí ilẹ̀ ní ìgbọ̀nwọ́ 15, a sì bo gbogbo òkè ńlá mọ́lẹ̀. Gbogbo ẹ̀dá tí ń rìn lórí ilẹ̀ sì kú, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, ti ẹranko, ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ àti gbogbo ènìyàn. Àmín. Ǹjẹ́ a mọ̀ nígbà tó wàásù ìrere yìí tó ń kìlọ̀ fún àwọn ènìyàn láti bọ́, wọ́n wò pé ohun kékeré ni. Nítorí pé ìran síwájú wọ́n rò pé torí kò tí ì ṣẹlẹ̀, wọ́n rò pé kò lè ṣẹlẹ̀ rárá. Ní ọjọ́ tí à ń sọ yìí ní pàtó, òjò wá bẹ̀rẹ̀, omi yìí sì ń bọ̀, òjò yìí ń rọ̀, omi náà ń pọ̀. Wọ́n wá rò ó nínú ọgbọ́n ara wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gun orílé lọ. Àwọn tó gun orílé lọ wọ́n ṣègbé, àwọn tó gorí igi, àwọn kan gorí òkè gíga lọ. Wọ́n tún gun orí igi tó ga jù lọ lórí òkè, ṣùgbọ́n nínú ẹ̀ wọ́n ṣègbé. Ó lèmi yóò páyé rẹ́ àti ohun gbogbo. Ohunkóhun tí ò bá sí nínú ọkọ̀ yìí gbọ́dọ̀ ṣègbé. Ọlọ́run dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Omi òjò yìí kò dúró, àfi ìgbà tí ọkùnrin tó wà ní orí gíga tó ga jùlọ lórí òkè tó ga jùlọ tí a bò mọ́lẹ̀, ìgbà náà ni òjò tó dúró. Ó rò pé ó lè bọ́ bí látọwọ́ ta ni? Fún Ọlọ́run tó mọ ohun gbogbo yìí. Ibikíbi tó wù kí o wà. Nígbà tí bàbá Olúwa ń sọ̀rọ̀ yìí, wọ́n sọ nípa ọjọ́ àjíǹde. Wọ́n ní gbogbo ẹ̀yà ara gbogbo ènìyàn. Ǹjẹ́ ní òye láti bí báyìí pé ọ̀nà kó wù kí ẹran ara èèyàn kó ti túká sí, gbogbo ẹ̀ ló máa parapọ̀ di ọjọ́ náà, ó lè bọ̀. Ìdájọ́ yìí sì dé ní àkókò Noah, ṣùgbọ́n Ọlọ́run pèsè sílẹ̀, àwọn ènìyàn sì kọ̀. Ó ní ọ̀nà kan, ó pè àwọn ènìyàn láti wá, ṣùgbọ́n kò sẹ́ni tó dá lóhùn àfi àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ẹ̀yin Olúwa. Ó ní èdè kan tí a máa ń pè ní orímọ̀. Bí a ṣe máa ń sọ pé orímọ̀ jẹ́ kí ni o? Ó jẹ́ ibi ààyè tí à ń wá láti gbọ́rọ̀ Ọlọ́run. Òtítọ́ tí a gbàgbọ́ pé a ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ náà ni à ń sọ fún yín kí a lè bọ́ kúrò nínú ìdájọ́. A ó bọ́ ní orúkọ Jésù, àmín. Àwọn kan bọ́ láti inú ọkọ̀ náà, níbo náà lọ? Wọ́n ní ìbéèrè láti dáhùn. Àmín. Ǹjẹ́ ẹ rántí bí ohun tí ó ṣẹlẹ̀ nínú ìwé Genesis orí 19 ní sí Sódómù àti Gòmórà? Wọ́n di ènìyàn búburú jáì, wọ́n ń ṣe ibi tó bẹ̀ gẹ́. Ọlọ́run sì sọ pé òun yóò ṣe ìparun Sódómù àti Gòmórà. Nígbà tí Ábúráhámù sì bẹ̀bẹ̀, kò tó èèyàn 10 tí a rí, àfi Lọ́ọ̀tù àti ìdílé rẹ̀. A ó wá rí pé nínú agbègbè tó burú báyìí, a rí pé àwọn ọmọ Lọ́ọ̀tù gan wọ́n jẹ́ wúńdíá. Arábìnrin, nínú ìlú tí ò dá tí a wà yìí, o lè para rẹ mọ́. O lè para rẹ mọ́ lénìí.
àṣìṣe nínú ìdánwò. Ó dàbí pé a ti bọwọ́ lù gẹ́gẹ́ bí ìṣẹ́yún ní orílẹ̀-èdè mìíràn. A ti sọ di ohun òfin. Ohun tí à ń sọ yìí ó ní àwọn kan tí à ń ṣe. Ṣùgbọ́n o lè dúró lórí ẹsẹ̀ rẹ. Ilé ìwé yẹn ẹgbẹ̀rún 10 láàrin ọgọ́rọ̀ èèyàn, ìwọ lè dúró. Nóà bọ́ nígbà tirẹ̀, Lọ́ọ̀tù náà bọ́, ìwọ gan náà lè bọ́. Àmín. Ìwọ náà lè bọ́. Àmín. A ti pèsè àyè sílẹ̀. A fẹ́ kà láti ẹsẹ̀ 12 ìwé Genesis orí 19. Àwọn ènìyàn sì sọ fún Lọ́ọ̀tù, ìwọ ẹnìkan níyìn pẹ̀lú. Àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní nílùú mú wọn jáde kúrò níhìn-ín. Nítorí àwọn ò ba ìlú yìí jẹ́, nítorí pé igbe ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ níwájú Ọlọ́run. Ọlọ́run sì ti rán wa láti ṣe ìparun rẹ̀. Lọ́ọ̀tù sì jáde, ó sì bá àna rẹ̀ ọkùnrin, èyí tó fẹ́ àwọn ọmọ rẹ̀ obìnrin. Ó yá dìde kí ẹ jáde kúrò níbí báyìí, nítorí pé Ọlọ́run yóò pa ìlú náà run. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ẹ dìde, ẹ jáde kúrò níhìn-ín pẹ̀lú àwọn ọmọ yín, ẹ kúrò níbí báyìí. Nígbà tí wọ́n pẹ́ sẹ́yìn, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tù ní ire wípé, dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí o sì máa bá run nínú ìyà ìṣèlú yìí. Ó ní bọ́ fún ẹ̀ṣẹ̀ rẹ. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nawọ́ mú ní ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún, wọ́n sì mú jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, ni ó wípé, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀. Sá àsálà lọ sí orí òkè, kí ìwọ kí o má bàa ṣègbé. Ó ní ọmọkùnrin méjì tó wá láti fẹ́ àwọn ọmọ rẹ̀ obìnrin. Ó rò pé wọ́n gbọ́ tiẹ̀ ní ó lọ bá wọn sọ̀rọ̀. Ó ní ẹ dìde ní kánkán, Ọlọ́run fẹ́ ṣèparun ìlú yìí, ẹ jẹ́ ká jáde kúrò níbí báyìí. Wọ́n kàn rẹ́rìn ẹ̀, wọ́n ṣẹlẹ́yà rẹ̀ pé bàbá kí leléyìí, ó máa ṣèparun ìlú yìí. Wọ́n ní rárá o, wọ́n kọ̀ láti tẹ̀lé. Ìjà lè rí eléyìí bí? Àwọn mọ̀lẹ́bí rẹ̀ yẹn kò ní fi ṣe bó ṣe kìlọ̀ fún ọ, wọ́n ń ṣàṣìlò rẹ̀. Ṣé ìwọ náà ń ṣàṣìlò ọ̀rọ̀ Ọlọ́run bí? Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó lágbára. Nítorí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn ń ṣègbé. Àfìgbà tí áńgẹ́lì fà wọ́n jáde pé ó yá jáde. A ò ní àkókò mọ́, olùfẹ́, a ò ní àkókò mọ́. A ò ní àkókò mọ́. Kí ló dé tó ń fà sẹ́yìn? Ọlọ́run fà ọ́ lọ́wọ́ sókè lénìí, kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò ní ìpéjọpọ̀ àwọn ẹni bí, kí a lè gbà ọ́ sílẹ̀ kí o lè bọ́. Àmín. Jáde. Ó ní bọ́ sàsálà fún ẹ̀mí rẹ̀, pé eléyìí ní fi ṣe pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan. Ọlọ́run bá sọ̀rọ̀, ó ní kó sá àsálà fún ẹ̀mí rẹ̀. Tí arákùnrin rẹ̀ ò bá fẹ́ tẹ̀lé ẹ, bí arábìnrin ò fẹ́ tẹ̀lé ẹ, ìwọ ṣáà sá àsálà fún ẹ̀mí rẹ̀. Nítorí pé Ọlọ́run yóò ṣe ìparun.
kò wu Ọlọ́run, kò ń ṣe ìfẹ́ rẹ̀, kì í ṣe ìfẹ́ rẹ̀ kí ọkàn kankan kí ó ṣègbé, ṣùgbọ́n ó fẹ́ kí gbogbo ènìyàn kó ronú pìwàdà. Pétérù àkọ́kọ́, Pétérù àkọ́kọ́ orí 3 ẹsẹ̀ 9. Ẹ má ṣe fi búburú san búburú. Pétérù kejì Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti kà á sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Kìí ṣèfẹ́ Ọlọ́run pé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kú. Ìdí rèé tó fi mú ọ wá síbí báyìí. Ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kó wù kí o ti dá, kò ní fi ṣe iye oyún tí o ti ṣẹ́, kò ní fi ṣe ohun tí o ti ṣe, kò ní fi ṣe irú àlè tí o ti yàn, kò ní fi ṣe iye èèyàn tí o ti pa, ohunkóhun kó wù kí o ti ṣe. Ọlọ́run pè ọ́ sí ìrònúpìwàdà. Kìí ṣe ìfẹ́ rẹ̀ pé kí o ṣègbé. Ọ̀nà àbáyọ kan ṣoṣo láti bọ́ nínú ìdájọ́ yìí òun ni ìrònúpìwàdà. Ìrònúpìwàdà. Jòhánù wàásù rẹ̀ pé kí wọ́n so èso ìrònúpìwàdà gẹ́gẹ́ bí ìwé Mátíù orí 3 tí a kà. Jésù Kristi fúnra rẹ̀ ó wàásù ìrònúpìwàdà gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Máàkì orí 1. Ìwé Máàkì orí 1 ẹsẹ̀ 15. Láti ẹsẹ̀ 14. Lẹ́yìn ìgbà tí a fi Jòhánù sínú túbú tán, Jésù lọ sí Gálílì, ó wàásù ìrere ìjọba Ọlọ́run. Ó sì wí pé àkókò náà dé, ìjọba Ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀, ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìrere gbọ́. Ẹ ronúpìwàdà. Jésù Kristi wàásù rẹ̀. Jésù Kristi sọ pé ronúpìwàdà, ọ̀nà àbáyọ náà ìrònúpìwàdà ni. Ronúpìwàdà fúnra rẹ̀. Ìwà búburú tí ò ń ṣe yẹn, ronúpìwàdà. Jésù ọ̀nà kan ṣoṣo. Ó ní èmi ni ọ̀nà. Jésù Kristi nìkan ni ọ̀nà. Ìwé Jòhánù orí 3. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má ṣe ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ọ̀nà àbáyọ. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú ọmọ yìí kì yóò ṣègbé. Kò sí ọ̀nà àbáyọ mìíràn. Kí ẹnikẹ́ni kó má ṣe fi ọ̀nà àbáyọ mìíràn hàn, kò sí ọ̀nà àbáyọ níbòmíràn. Ìṣe àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12. Bẹ́ẹ̀ ni kò sọ́nà ìgbàlà ní ọ̀nà kan, kò sí orúkọ kan lábẹ́ ọ̀run tí a fi fún wa, èyí tá a fi lé ní ìgbàlà. Kò sí ọ̀nà mìíràn, kò sí orúkọ mìíràn. Kí ni a gbọ́dọ̀ ṣe? Tó wí pé a béèrè ìbéèrè yìí nínú Ìṣe àpọ́stélì orí 16. Kí ni ìdáhùn tó wà níbẹ̀? Ìṣe àpọ́stélì orí 16 ẹsẹ̀ 30.
1,000,000 wọ́n sì wí fún pé gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Kí lohun tí a gbọ́dọ̀ ṣe? Gbàgbọ́ nínú Jésù Kristi, ìwọ yóò sì dẹni ìgbàlà. O wà níbẹ̀, o ń ṣàṣìlò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìwé Tátù kí ni ohun tí oore ọ̀fẹ́ ń ṣe? Ó ń kọ́ wa. Nítorí ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn pé kí àwa kó yè ní onú òdodo ní àkókò sáà tí a wà yìí. Ó ní à ń lọ sí ọ̀run nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Oore ọ̀fẹ́ farahàn ni. Oore ọ̀fẹ́ ni ẹ̀kọ́ yìí. Oore ọ̀fẹ́ ló ń kọ́ ẹ báyìí láti bọ́. Ó ń kọ́ pé o lọ sínú ìwà bí aláìní Ọlọ́run. Ó ní kó gbégbé ayé òdodo, ayé òtítọ́ ní sáà ibi tí a wà yìí, nígbé ayé búburú tí a wà yìí. Oore ọ̀fẹ́ ni. Má ṣe ṣi oore ọ̀fẹ́ náà lò kó wá tún ní oore ọ̀fẹ́ ni kó wá máa gbé nínú ẹ̀ṣẹ̀. Tí ìgbàsókè bá dé, tí kò bá ṣẹlẹ̀ báyìí, ǹjẹ́ o rò pé ó lè má jẹ́ gbogbo wa la máa kópa nínú ìgbàsókè yìí? Tí bá fa bíbọ̀ sẹ́yìn, tó bá kú báyìí, gẹ́gẹ́ bí àwọn akọrin ṣe kọ ní orin, tí ọkàn rẹ̀ dákẹ́ àti máa ṣiṣẹ́, ikú dé nìyẹn. Níbo ló máa wà? Nídìí èyí, ronúpìwàdà. Nítorí ìdájọ́ ikú ó ti wà lórí ènìyàn àti ìyàn fún ènìyàn láti kú. Lẹ́ẹ̀kan láti kú. Lẹ́yìn eléyìí, ìdájọ́ ni. Mọ eléyìí kó lè kú. Gẹ́gẹ́ bí a ṣe mọ àkókò ìgbàsókè, bẹ́ẹ̀ la ò mọ ìgbà tẹ́nikẹ́ni yóò kú. Nídìí èyí, múra sílẹ̀, fi ayé rẹ fún Jésù. Yọ̀ǹda gbogbo pátápátá fún Jésù. Níwọ̀n ìgbà tó mọ̀ pé o ò lè ranra rẹ lọ́wọ́, ohun tó nílò ni ìyọ̀ǹda ẹni pátápátá fún Jésù Kristi. Ìjọ tún fẹ́ fà sẹ́yìn, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò tiẹ̀ lè ṣiṣẹ́ bẹ́ẹ̀. Kò kàn ṣe pé kó kàn wá kó wá jẹ́wọ́. Gbàgbọ́ nínú ọkàn rẹ ohun tí Bíbélì sọ. Ìwé Róòmù orí 10. Láti ẹsẹ̀ 9. Pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ẹ já wo ohun tí ó ṣẹlẹ̀, ẹsẹ̀ 10. Nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Torí pé Bíbélì wípé, nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì í. Nínú Jésù Kristi Olúwa nìkan ló gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ní ọkàn rẹ. Kì ó kàn ṣe pé kó kàn jẹ́wọ́ ètè lásán. Ọ̀pọ̀ wa la ń lọ, ta ló ń ṣe àtúnṣe.
lẹ́yìn díẹ̀ a ó tún padà tún máa tún lọ dẹ́ṣẹ̀ míì náà. wàá wá jẹ́wọ́, wàá gbọ́ irú wàásù báyìí, wàá jẹ́wọ́, wàá tún padà sínú ẹ̀ṣẹ̀ rẹ. nítorí pé o ò tí ì ní ìgbàgbọ́ nínú ọkàn rẹ ni. nítorí pé inú ọkàn ni ìgbàgbọ́ wà sí òdodo. jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí, o ti sọ fún àpolongo ara rẹ pé o lè ní ọ́. mo jẹ ẹni báyìí báyìí lólè, mo jẹ ẹni báyìí báyìí lólè. ṣùgbọ́n tó bá tún wá mọ wá ní àṣebó ti jẹ́wọ́ kíní ìtẹ́lẹ̀ tí ló ti fi sílẹ̀. nígbà tí àdánwò gan bá wá pé kó tún lè ṣe wá sọ pé àmọ́ ti jẹ́wọ́, ilé mi ò tún ṣe mọ́. ṣùgbọ́n o fẹ́ kí òdodo wà nínú ọkàn rẹ, o gbọ́dọ̀ pọ̀ òdodo mọ́ sínú ọkàn rẹ. nítorí pé pẹ̀lú ọkàn ni ènìyàn ń gbàgbọ́ sí òdodo. ìdí tí ọ̀pọ̀ tí wọ́n fi jẹ́wọ́ Jésù tó sọ pé a jẹ́ onígbàgbọ́. a jẹ́ onígbàgbọ́ nítorí pé ó jẹ́ ipò tí ọkàn wa wà. ìgbàgbọ́ ọkàn ni òun ló gbé wa ga nínú òdodo. àmín. ọkàn. ní ìparí mo fẹ́ sọ pé gbàdúrà gẹ́gẹ́ bí ẹni náà tó ti gbàgbọ́. kò gbúdọ̀ jáfara rárá láti bọ́ àwọn ọ̀rọ̀ àdúrà tó ti gbàgbọ́ tó ń tẹ̀lé Jésù Kristi. nítorí pé ìdánwò kúnnú ayé yìí, àwọn èèyàn wà tí ó fẹ́ fà ọ́ sẹ́yìn. ìdí rèé tá gbọ́dọ̀ máa tẹ̀síwájú nínú àdúrà. a ó mẹ́ni dúró níbí báyìí. ọ̀run àti ayé ni ó kọjá lọ, ṣùgbọ́n kékeré nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. nígbà tí wọ́n sì dé ibi tí a pè ní agbárí, níbẹ̀ ni wọ́n gbé kàn án mọ́ àgbélébùú àti àwọn arúfin náà, ọ̀kan ní ọwọ́ ọ̀tún kí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé yìí kó má débọ̀ ní òjijì. nítorí kíyèsí ara kó sì máa gbàdúrà nígbà gbogbo. ká lè kà ó yẹ láti bọ́ ohun gbogbo tí ó wá sí ìmúṣẹ. ǹjẹ́ kí ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo kí ẹ bá lè gba gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá ìṣe, kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. ọ̀rọ̀ tó wà níbí báyìí, oníyọ̀ǹda ọkàn rẹ. àní kí o wà lójúṣe. ó dàbí pé kí nǹkan kan kó máa fi agbára fún ọkàn ẹni. tí a bá fi iná fín nǹkan jù, àwọn ohun ayé yìí wà tó yí wa ká. máa gbàdúrà nígbà gbogbo pé kí o má padà sínú ẹ̀ṣẹ̀, kí o má padà sínú èébì rẹ. máa gbàdúrà nígbà gbogbo. máa gbàdúrà nígbà gbogbo. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. pé a ó pàdánù ọ̀run àpáàdì, a ò ní pàdánù ìjọba ọ̀run. ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. kò wu Ọlọ́run kẹ́nikẹ́ni kí ó ṣègbé, ṣùgbọ́n kí gbogbo wa ká wá sí ìrònúpìwàdà. ó wà níbí báyìí. ó wà níbí báyìí.
o mọ̀ pé dájúdájú o ti dẹni ìgbàlà, o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ẹnìkan fún wa ní àpẹẹrẹ yìí. Ó ní tó bá ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ, ó wá rántí pé àṣé mo tọ́jú àwọn kinní yìí, ọ̀yá kó yẹ kó tuntun ṣe, kó tún fi pamọ́ láti ní ìdánilójú. Ṣùgbọ́n nítorí pé àwọn àmì kankan wà nínú ayé rẹ, ò ń ṣeyèméjì pé ǹjẹ́ mo ti dẹni ìgbàlà nítòótọ́, pé kí ló dé tí mo tún rí báyìí, kí ló dé tí mò ń fẹ́fẹ́kúfẹ̀ẹ́, kí ló dé tí ẹ̀ṣẹ̀ yìí wà nínú ayé mi. Má ṣe máa wò lọ́kàn rẹ pé tí o bá pa ẹ̀rọ náà tó bá kú tí ò ṣiṣẹ́, wàá rí pé o pàdánù gbogbo tí ò ń ṣe, kí ló dé tó tọ́jú rẹ̀ pamọ́. Ǹjẹ́ o wà níbí báyìí, ìgbàlà rẹ kò dá ọ lójú, àbí o ṣì ń gbé nínú ẹ̀ṣẹ̀, o mọ̀ pé ò tí ì dẹni ìgbàlà. Ọlọ́run fún ọ ní àǹfààní mìíràn ní òwúrọ̀ yìí. Máa bọ̀ níwájú ní kánkán, máa bọ̀ níwájú pẹpẹ, máa bọ̀ ní kánkán. Ọlọ́run ti bá ọ sọ̀rọ̀, Ọlọ́run ti sọ̀rọ̀ sí ọkàn rẹ, máa bọ̀ ní kánkán. Láti ìta tó ń gbóhùn, máa sáré bọ̀. Ọlọ́run fẹ́ fọwọ́ kàn, ó fẹ́ ṣe ohun tuntun nínú ayé rẹ ní kánkán. Ǹjẹ́ wọ́n ń bọ̀ bí? Ọyẹ ìyára kánkán, kò sí àkókò. Ọlọ́run ti bá ọ sọ̀rọ̀, máa bọ̀ ní kánkán. O mọ̀ pé o ṣì ń gbé sínú ẹ̀ṣẹ̀, o mọ̀ pé o tí ì fi ara rẹ fún Ọlọ́run tòótọ́, o mọ̀ pé o ṣì ń parọ́ síbẹ̀, o mọ̀ ara rẹ. O ní ìdánilójú pé tí ìgbàsókè bá dé, wàá kópa nínú rẹ̀. Ẹ sáré, gbogbo àwọn tó wà níta, ẹ máa bọ̀ níwájú, ẹ sáré wá. Ọlọ́run dúró dè ọ́, Ọlọ́run ké pè ọ́, máa bọ̀ ní kánkán. Ọlọ́run fẹ́ fọwọ́ kàn lẹ́ẹ̀kan sí i, Ọlọ́run fẹ́ ṣe ohun tuntun. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀, o gbúdọ̀ bọ́, o gbúdọ̀ bọ́, o gbúdọ̀ bọ́ lọ́wọ́ ìdájọ́ yìí. Olúwa, mò ń bọ̀, nítorí pé mo gbúdọ̀ bọ́. Mi ò gbúdọ̀ ṣílò, mi ò gbúdọ̀ dàbí àwọn àna Lọ́ọ̀tù tó ń ṣègbé. Bọ́ Jésù, ó ń ké pè ọ́, sá àsálà. O gbúdọ̀ sá àsálà. Jésù Kristi ó ṣe ní kánkán. Àwọn tó ń bọ̀ yín tẹ́tí déwájú, ẹ máa gbàdúrà, ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó ṣàánú fún yín. Gbogbo àwa tá a ti wà níwájú, ẹ ní kí Ọlọ́run kí ó ṣàánú. Gbogbo àwọn tó ṣì ń bọ̀ lọ́nà, ẹ sáré ní kánkán. Jésù ó ṣe, Jésù Kristi ó ṣe, Jésù Kristi ó ṣe, Jésù Kristi ó ṣe. Ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà. Gbogbo àwa tá a wà lórí ẹsẹ̀ wa, ẹ tún àdúrà yìí sọ pé Jésù Kristi Olúwa, mo tọ̀ yín wá ní òwúrọ̀ yìí. Mo gbàgbọ́ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo bẹ̀bẹ̀ pé kó dáríjì mí, nítorí pé o sọ nínú ọ̀rọ̀ rẹ pé ọmọ ènìyàn ó wá láti gbanilà, láti gba àwọn tó sọnù là. Jésù Kristi, ó ti rí mi lénìí, jọ̀wọ́ gba ọkàn mi là, kí n má ṣe lọ sọ́run àpáàdì. Jésù Kristi Olúwa, gbà mí, mo ti tọ̀ wá. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí gbogbo àìṣedédé mi jì mí. Bàbá Jésù, mo dúpẹ́ torí pé o ti dáríjì mí. Jésù Kristi ó ṣe, nítorí pé o gba àyè pò mí. Mo dúpẹ́ ní ọwọ́ rẹ̀, ní orúkọ Jésù, àmín. Olúwa, mo gbé àwọn ilé sókè sí ọ torí pé wọ́n tọ̀ wá. Mo gbà ní àdúrà gẹ́gẹ́ tó ṣe sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ní ọkàn rẹ̀, tó jẹ́wọ́ pé ìwọ ni Ọlọ́run, yóò dẹni ìgbàlà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́wọ́ yìí pẹ̀lú ọkàn wọn. Olúwa, ìdí tó fi sọ̀rọ̀ yìí jáde ní òwúrọ̀ yìí lórí àwọn ilé yìí tó fi ní ìfọwọ́kàn